Sunnatun nabawiyyatun. Àwọn náà ń lò ó gbogbo ẹ̀ ń lò ń lò bọ́lá ti ṣe fún wa lọ́rin lọ. Sunnatun nabawiyyatun. Ẹ̀yin ìyá wa lásàlátù ẹni náà. Téèyàn bá dá mi lóhùn, yín sọ fálẹ̀ Irshad kọjá àjọ lòún mọ́ra lọ́dún yìí. Sunnatun Ẹ̀yin ìyá wa lásàlátù. Idha ma shi'ta fi daraini tasad. Fakafiri bi salati ala Muhammad. Fakafiri bi salati ala Muhammad. Mo dákun sí Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, olùgbò sí Ọlọ́run dáadáa. Ìlànà ṣe tàbí dáwà yìí tẹ̀sán. Mo kí gbogbo ẹ̀yin máyàmáyà bàbá bíbá mi ti máa kí inú ni. Bí dáwà yìí tẹ̀sán. Láwọn àbádà nẹ́ẹ̀sà. Tó bá di jọ́ àlìkìyámà, bọ́mọ ènìyàn bá dé. Bí hasanati ahli dunya pẹ̀lú sẹ́ẹ̀rẹ̀ tó pọ̀, ó kírun, ó gbààwẹ̀, ó yọ sàká, gbogbo rẹ̀ ló ṣe láyé. Àmọ́ wá dé falam àwárí àsàlátù ànábì níbi ẹrú rẹ̀. Ìlànà ṣe tàbí dáwà yìí tẹ̀sán. Rúdṣẹ̀tì àlẹ́ àdàlùmáyà padà. Ọjọ́ ti lọ ní. Wàlá sọ́mù yẹ̀sí wàlá sàlátù. Ẹ̀já sí lẹ́kọ̀ọ́dé. Ẹ fi àjá sàsí ní ẹni wàlá sọ́mù yẹ̀sí wàlá sàlátù. Liman taraka salata ala Muhammad. Liman taraka salata Muhammad. Gbogbo ẹ̀yin tẹ́ joyè lónìí mo kí yín kú oríire. Salamun alaykum sunnatun nabawiyyatun. Níbi ànábìlẹ̀ yìí ti ṣòye. Sunnatun nabawiyyatun. Bọ́lá dìjọ àlìkìyámà, ànábì ò ní ìdìnnà ìyìn wa. Sunnatun nabawiyyatun. Wọlé ẹrú kan tí ó ní nǹkan méjì tí ń ṣe dàsálátù ànábì lọ. Sunnatun nabawiyyatun. Wọ́n wá fẹ́ dán wò, ẹrú Ọlọ́run náà, wọ́n fẹ́ dán wò, wọ́n fẹ́ ṣe jàmbá fún un. Àwọn tí ń bẹ nínú ìlú rẹ̀ wọ́n wá pé bírí kótó. Sọ́tọ̀ ní bírí, ọ̀tọ̀ ní kótó. Lọ́dọ̀ àwọn nípa wá ìlú. Tẹ̀ríkìbù ni mùsùlùmí náà pè é wò. Bírí kótó. Sọ́tọ̀ ní bírí, ọ̀tọ̀ ní kótó. Bí wọ́n ti ń pè ní wọ́n farabalẹ̀. Bí wọ́n ti ń pè lérí ẹnì kọ̀ọ̀kan wá. Táburú fi ṣe wá, kó fi ṣe ọ̀tá wa. Bẹ́ẹ̀ ni wọ́n pè lérí ọkùnrin yìí. Wọ́n wá lọ tọ́jú ríǹgì, òkà góòlù. Wọ́n lọ tọ́jú rẹ̀ sí lọ́wọ́. Nítorí pé arákùnrin yìí ó nífẹ̀ẹ́ ó sì Ọlọ́run, ó nífẹ̀ẹ́ ànábì Muhammad. Kálíkà ibi bìkìrì kàyà habibi láàmú yazẹ́lẹ̀. Mo ti fẹ́ sọ̀kalẹ̀ wá sí pé abágbọ́n ti wí dáadáa tí ó ṣe nǹkan mí. Oore Ọlọ́run ó tẹ̀lé lọlé lónìí. Kálíkà ibi bìkìrì kàyà habibi láàmú yazẹ́lẹ̀. Wọ́n wá pé bírí kótó lórí ẹ̀. Yẹ́sù kìlì pọ̀lú bá. Wọ́n wá lọ tọ́jú ríǹgì wọn ní sí lọ́wọ́, wọ́n fẹ́ dójú tì. Wọ́n fẹ́ yẹ̀yẹ́. Gbogbo ọ̀tá tó dúró pé òun fẹ́ dójú tì wá, òun fẹ́ yẹ̀yẹ́ wa. Wọ́n lọ ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Báwa fa ọ̀tá náà yá jùkújùkú. Yẹ́sù kìlì pọ̀lú bá. Mahabbata wala rima. Ọlọ́jà rí i pé wọ́n wá pé wọ́n wá lọ tọ́jú ríǹgì sí lọ́wọ́, wọ́n ní ẹ bá wa tọ́jú ẹ̀. Níbi táwa ibi tó gbà lọ́wọ́ wọn. Gbogbo tí ó bá ṣe yóò ní Allahumma salli ala Muhammadin wa sallim. Àṣekúwé bí tí máa ṣàṣàlátù náà ní bí wọn lọ. Allah. Bó ti fẹ́ gbà ríǹgì lọ́wọ́ wọn, ó
Allahumma salli ala Muhammadin wa sallim. Ó gbà lọ́wọ́ wọn pẹ̀lú fèrèsé Ọlọ́run. Ibi ó wá fi sí ẹni tí ń sọ wa lábùrú tá a sọ Ọlọ́run gbé wa lékè ẹ̀. Ibi ó tọ́jú ríngì náà sí ó kàn gbà lọ́wọ́ wọn ó sì dùn síbi kan. Ibi ó jù sí wọ́n tún ti wá rí. Àwọn tí wọ́n ní kó bá wọn tọ́jú òkà wọn lọ tán alìkìrìsáàdì wọ́n á rí i pé ó jáde jíjáde tí ó jáde wọ́n tún wá padà wá mú òkà táwọn ní kó bá wọn tọ́jú. kàlíjà ìdílé kiri kàyà habibi ìlàmù yazali. wọ́n ní sábẹ́ máa sọ pé òun nífẹ̀ẹ́ ọ̀sẹ̀ Ọlọ́run á dojú tì í lónìí. yasi kìlì kùlù bá àbàbàdà wọlé ìmà. gbogbo bó ti ń lọ tó ń tí gbogbo ẹ̀ dùn àwọn kan bẹ tó fẹ́ kí tiẹ̀ ó bà yẹ́yẹ́yẹ́. yà máa ń sọlá tuntun. bẹ́ẹ̀ni bí ti ń ṣe yìí inú àfa mi wá dùn. yà máa ń sọlá tuntun. Al-Irshad wa concentrate pátápátá bẹ́ẹ̀ nínú àfa mi ọmọ bàjẹ́ bí ọ̀gẹ́ nìkan ni àwa ni. bínú rẹ ọba dùn sóore olóore Ọlọ́run ò ní sóore fún wọn náà. yà máa ń sọlá tuntun. nàdà wọn wá sàbílà o. gbogbo bí tí ń sàṣàlátù fún ṣe Ọlọ́run wá sí ti ṣe fún yín. yà máa ń sọlá tuntun. bẹ́ẹ̀ bá ti nífẹ̀ẹ́ ọmọ ọlọ́mọ tó nífẹ̀ẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ tó ń bínú oore tọ́lọ́hùn ṣe fọ́mọ Ọlọ́run ní yí oore látara ọmọ tiẹ̀ náà. yà máa ń sọlá tuntun. bá a bá ń ṣàṣàlátù fún ṣe Ọlọ́run máa nífẹ̀ẹ́ ara rẹ nífẹ̀ẹ́ ẹni ẹlẹ́ni bí ara rẹ má máa kanú kankan mọ́. nàdà wọn wá sàbílà o sọlú alẹ́ yìí. wọ́n fẹ́ ìwọ tẹ̀síwá. ó ti ẹ̀dá pa ẹ̀ bá yọ ẹ̀ rẹ̀. sọlú alẹ́ yìí. yóò sẹ́lẹ̀ o tẹ̀síwá. sọlú alẹ́ ìwọ sẹ́lẹ̀ mọ́ tẹ̀síwá. wọ́n ti ìjọ kẹta wọ́n ti wá láago fún gbogbo ìlú àfa tó fẹ́ràn àṣàlátù yẹn ẹja dójútì. ẹni Ọlọ́run ò dójútì ẹ̀dá kan ò lè dójútì. ẹni Ọlọ́run ò yẹ̀yẹ́ ẹ̀dá kan ò lè yẹ̀yẹ́ rẹ̀. wọ́n wá pè bíríkótó bí ọba Ọlọ́run ọba ńlá ọba tí o sírú ẹ̀ ọba bẹ̀bẹ̀ bú bẹ̀ ọba tí bẹ kí gbogbo bíbẹ tó máa bẹ ọba tí ó tún máa bẹ nígbà tí o bá sí bíbẹ. aláwùlà aláwù kódà àwọn onígbòkà náà kọjá àdáwà. aláwù. Ìjọba fẹ́ di Ọlọ́run àwọn onígbòkà ìdá áhùn lókà wà ní aláhàyà aláhù ìdáhà lókè láti ara kájọ àbòsájì ìlànà ìtàrífì súnmọ́ sókè láti wọ́n ní láti láàmú fi láàbí wúlá àlèyé tó yẹ sábìrì wọ́n ní láti láàmú fi láàbí aláhù láti rí ìsìnkú aláwù. aláwù la ilaha illa huwa al-hayy al-qayyum. Al-Baghdadi lẹ́yìn tí yẹn nìkan kọ̀ gbọ́dọ̀ owó wá bọ́. Ẹ ṣeun onírò pàmpọ̀ à ń kó yẹsà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìgbì ní kàló jẹ tí mo bá rẹ̀ yọ. kàlíjà ìlú díkìrì kàyà habibi lam yazal. Pèsè torí owó làwọn fi ń lọ́wọ́ àṣì. ya habibi lam yazal. Ta ló mú kọ́mọ̀ bí ìyá ṣe pé òsì ní jẹ́ bẹ́ẹ̀. ya habibi lam yazal. Níbo ló fọ́kọ̀ Ọlọ́run sí? Tàbátì àdá àbí láhábì wà tábà máa àyà áníhùn máa lúhù wà máa ká. Farabalẹ̀. Ó ti lọ́wọ́ mọ̀ wípé ó tẹ̀lé mi lẹ́nu mọ́. Tàbátì àdá torí yẹn kẹsẹ̀ pè nìkan náà máa fi sẹ́wọ̀n. Wọ́n fi wọ́wọ́ gbà mí. Tàbátì àdá àbí láhábì wà tábà wà fáàtọ̀ bá ti mọ̀ yóò lọ múra. Ma agilẹ aniwo ma luhu wa ma kasaba kí ló wá ń bí oògùn tí egun ní jẹ bẹ́ẹ̀
Sàyẹ́sí lánàá ibi sàyẹ́sí òun náà lọ́dún oṣù. Ọmọ wa ní sàyẹ́sí 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 máa yẹ mi sí máa yẹ mi sí máa yẹ mi sí. Òkè mọ́. Kàlùjẹ́ ibi bí kiri kàyà àfọ̀bí máa kó wá pé bìrì kótó. Ẹgbẹ́ ní àyẹ̀sí o. Nígbà wọn níbẹ̀ òkàtà fún yín ìjẹ̀ta la fẹ́ gbà. Wọ́n ní sọ̀kalẹ̀ fẹ́ gbà wọ́n sì ti kó òkà. Ìjọba kẹ́ bá pariwo lọ́wọ́. Allahu Akbar. Gbogbo ẹgbẹ́ ojú ẹ̀sìn wa ó fẹ́ rọ̀. Ọlọ́run ojú ẹ̀sìn tiẹ̀ ní ojú rọ̀. Amina ya Allah kàlùjẹ́ ibi Ẹni ló ti sàbí jákèjàkè. kiri kàyà habibi. Ìkúlẹ̀ mọ́ àmì ní ẹsẹ̀ àdúrà mo ṣe fún yín ẹ̀sà mi dáadáa. Kuluba Muhammada iman. Ọ̀hún àpè wọ́n ti pé tí tó máa la kó gbàlejò tó máa la. Ẹ wá àwọn tí wọ́n ṣe fún jọ́ tí wọ́n mú ríngì yẹn padà. Wọ́n lọ mọ wọ́n wá lọ bí odò wọ́n lọ dùn sínú omi odò. Ẹ pariwo ọlọ́wọ́. Allahu Akbar. Ní tí ò ní kúrò rẹ̀ mọ́ káwọn olè dójú tì inú odò kò tó lọ dùn sí. Àṣẹ́gbà tí wọ́n dùn sínú odò ẹja ọlọ́wọ́. Òun yanu kalẹ̀ bí wọ́n ti ju ọ̀tá omi sínú omi ẹja kaba kúrò kan. Ibẹ̀ nù rẹ̀ tiẹ̀. Bí wọ́n ti dé tí wọ́n náà fẹ́ tó fún àwọn ó ní ẹ̀dú bọ̀ wá wọ́n ní dákun dáwà náà ìwọ ní dákun kí wọ́n gbọ́. Ó ní bẹ́ẹ̀ tí wáyé ó dà bọ́ wọn sùn jẹ fún yín àmọ́ tó wọ́n fi sùn jẹ fún yín kò sí nílẹ̀. Àmọ́ ó dà lọ sí gbogbo tó o bá fẹ́ ṣe. Bóyá wọ́n ní lọ ṣe ń tó gbogbo tó o bá fẹ́ ṣe tí ó mú nìyá sì máa ń fọ̀ sí wọn kámájì ilé ìkànnà mọ́. Ló bá lo odò bí òkun ti mẹ́yà yìí ojú gbá síbẹ̀ kó máa wo ohun tí ń bẹ nínú odò kóun fẹ́ gbé ẹja ńlá dèdè ẹja tó kò kàyímì dèdè rẹ̀ lógo. Ẹ pariwo Ọlọ́run dáadáa ọba ńlá ọba tí ò ní kú òdòdó gbogbo mú yẹn. Kàlùjẹ́ ibi bí kiri kàyà habibi lam yazal. Ìwọ ni wọ́n máa fẹ́ sàbúrú bẹ́ẹ̀ máa ní ẹ̀mí yẹn káàkiri ọlọ́run tó lọ́wọ́ ò rí bẹ́ẹ̀. Yẹ̀sí kìlì Ó búrú. bá sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ tiẹ̀. Wọ́n ti gbé ẹ̀dá ọlọ́run sì máa bá ti bọ̀ ká ẹ̀wọ̀n pẹpẹ àti kú tó ti ń ṣe. Ó ti fẹ́ ya òdele ó ti kú ẹja ló bá rí irú òkà tí wọ́n fún un ló bá rí nínú ẹja. Irú òkà yìí kò tí ẹ ọba fi sápò ó ti fi sápò tán ó dáná fún wa wọ́n jẹ tí wọ́n jẹ tán ká máa lọ òkà tá a fún ní òní ìṣẹ̀lẹ̀ afẹ́ gbà ọba ńlá ó lọ omi tó fò òkà sí kòró ká mẹ́ òkà tó fún mi náà ju èyí tí mo mú èyí tí mo rí nínú ẹja yìí bó ti tọwọ́ bá pọ̀ rẹ̀ ló bá fò òkà fún wa ló fún wọn. Allahu Akbar. Wọ́n fún wọn lọ́ọ̀kà tán wọ́n ní ha ọlọ́run lọ́lọ́wọ́ máa jẹ́. Àwa ni wà ká dójú tì ọ́ àmọ́ lọ́wọ́ ò dójú tì ọ́. Kàlùjẹ́ ibi bí. Àwa rí wípé ànábì tó bára tì yẹn ànábì ń tó fún ọ. Látòdè àwa náà àti kó lọ́tẹ̀. Yá máa dáwọ́ wọ́sẹ̀ bí láwọ̀. Wọ́n á ní ìwé ṣe ọlọ́run fún wa fún ara wọn náà wá ní kó dùn yà lẹ́yìn náà. Sallu alayhi wa sallimu taslima. Tàbí ojú ànábì fún wa ló bá ní àyà Rabbana bi ardihi wa samaihi àyà Rabbana bi ardihi wa samaihi.